ẹ kú débẹ̀ láǹkárá lé ẹ káàbọ̀ láǹkárá òde ẹ ń tà àti rí pé jọ́mẹ́ta là ń képe òkú ọjọ́ mẹ́ta ẹ káàbọ̀ sórí ètò Gbọ̀ntán reality show Olúwaṣeun Àkànjí lórúkọ mi ń jẹ́ èmi ni olóòtú ètò yín ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ kájọ máa fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ báyìí lómi létí máa ń jẹ bẹ́ẹ̀ bá gbàgbé ibi tá a ti ń bọ̀ nípa ọ̀rọ̀ ìyá ìjọ àsọ̀tàn yìí láti tàbùkù ẹnikẹ́ni a máa ń sọ ká lè bá àkọ́gbọ́n ẹ máa rí bẹ́ẹ̀ ni pé ẹ̀ ń wo eré orí ìtàgé ibo ló ti ṣẹlẹ̀ ta ló ṣẹlẹ̀ sí ẹ fojú fò kúrò níbẹ̀ torí pé tá a bá sọ pé ká ka inú ẹrú ká bá ní ká ka ẹrú inú ẹrú àbàjẹ́ so ẹ mọ̀ jẹ́ àtúnṣe désàlẹ̀ kòkò nígbà míì tá a bá ti túlé jù á tọwọ́ bòkù lójú látàrí gbogbo rògbòdìyàn tó ṣe lórí ayélujára nípa ọ̀rọ̀ aláàfáà dé àfáà òde ẹ má bínú ẹ̀yin tí ń bá ṣe gẹ́gẹ́ bí tẹ̀jẹ́ fún àmì àmọ́ o nígbàkigbà tí ìtàn mi bá gbọ̀nà ọ̀dọ̀ àfáà ń dárúkọ wọn o èyí ò ní kẹ́ lọ mọ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ọ́ lọ torí tàn tí mo fẹ́ sọ yìí náà ó gbọ̀nà ọ̀dọ̀ àfáà àmọ́ àfáà tó gbọ̀nà ọ̀dọ̀ ẹ̀ kò ṣe láburú wọ́n ṣe o èèyàn rẹ̀ ń bẹnu èèyàn bí bẹnu èèyàn rẹ̀ ẹ wò ó kí n má pè yín lákòókò ìyá ìjọ yìí wọ́n bá pè mí sáàárín ìjọ wọ́n bẹ̀rẹ̀ sí í sọ ìran wípé èmi mo fẹ́ jẹ́ kọ́kọ́ mi ó kọsẹ̀ wípé tí n bá jẹ́ kọ́kọ́ mi ó kọsẹ̀ àti wípé o àwọn nǹkan tí mò ń ṣe ló ń dí ọkọ mi lọ́wọ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta iṣẹ́ ọkọ mi mì pọ́wọ́ mi ló ti wà o wípé à ń tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà ló bá ní kó máa lùlù ọba ń lùlù wọ́n ní ọ̀rọ̀ òtítọ́ ágún níbi ẹ̀gún ọ̀rọ̀ òtítọ́ akọrọ bí ewúro àwọn akọrin kọrin báwọn wọ́n bá ní dìde bá dìde bá súnmọ́ mọ́ mi gbogbo ìgbà yìí mo ti sunkún ara mi ti sókè ní bá ní ìwọ òjò kókó ẹ ṣe ìwọ òjò kókó ẹ nílọ síwájú nǹkan kó ti tọ́ bọ̀ nǹkan tó yẹ kó tọ́ bọ̀ má gbàbọ̀dé fọ́kọ ẹ má gbàbọ̀dé fún ọlọ́run ìjọ ìwú ẹ má gbàbọ̀dé fọ́kọ ẹ kó dọ́kọ ẹ bó sì ṣe ọkọ ẹ tó bá dúró. ọ̀rọ̀ tó náà fẹ́ sọ jẹ́jẹ́ gbogbo òjò ló gbọ́ ọjọ́ náà lọ́hùn tá a fi parí sáfíìsì ẹkún ni mò ń wà á mu torí mi àti mọ́mì àjọ níjà tí n bá rántí ìyá akọ mi ló sọ wípé àti yàn ìyá torókọ mi ò ní má post mọ́mì church ó dájọ́ Mother's Day mọ́mì church lọ́kọ mi ò post kò ní post ìyá rẹ̀ èmi á máa post ìyá mi tèmi mo sì máa post ìyá akọ mi ní sì post mọ́mì church àtàwọn ẹ̀gbọ́n mi obìnrin àtàwọn àbúrò mi obìnrin àtàwọn ọmọ mi gan tó bá jóbìnrin nínú wọn ọkọ mi ní youth leader èmi náà wà nínú àwọn youth àbá parí service mi ò dúró ṣe meeting youth mo bá gbé báàgì ó di láàlá ọ̀nà ilé ìgbà tí mo délé mo bá sílẹ̀kùn mọ́rí mi ò kó àwọn ọmọ mo ní àwọn ọmọ àtọ̀jáde wọn bọ̀ ó yẹ kí n ya ọjà kí n ra nǹkan ọbẹ̀ àti ṣó bá sílẹ̀kùn mọ́rí mo bá sùn pẹ̀lẹ́bẹ́nu ẹkún mo sùn ojúlówó ọ̀ràn mi ṣẹ́ mo ń sún mi pé kí n kú ìsọ̀kan náà ni àmọ́ kó wá pa mí èmi ni mo ṣe ọkọ mi kẹ dàtọ̀ ọkọ mi dé ló bá kànlẹ̀kùn mo ti sunkún àánú ti wọ̀ mí gbogbo oúnjẹ ká ní mo sọ oúnjẹ bàtọ̀ ọkọ mi dé wọlé kò sọ nǹkan kan kò sáàfù oúnjẹ mo sọ anything gbogbo oúnjẹ fún mi á sùn nígbà tá a sùn ó dowó ń bá jí bàbá lágbájá wà ní owó kí ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí wọ́n mi chọ́ọ̀chì sọ ẹ̀rí kọ̀ọ̀kan wí sí mi oníkí ló ń fẹ́ sọ sí ẹ̀mí náà ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìwọ ni kò tún bẹ̀ ṣe àáfàá tó sọ pé èèyàn máa mú ni ọmọ ìwọ ní jẹ síra ìwọ ni kò wá nǹkan tó máa ṣe sí ibi tó bá wà náà ni màá tọ́jú yín tí ó bá sọ́wọ́ mi lè tọ́jú yín ṣé màá lọ jalè ni rárá o ń bà ìwọ ni kò ọlọ́run ti fi ibi tí àti ìjẹ wá hàn ìwọ ni kò wá nǹkan ṣe sí nígbà tó ń dá fún wa táwa ó kémi táwọn ní sí tí wọ́n wá ń complain pé mo ya church mo fi yàn yá
tí wọ́n ní wọ́n á bá wọn dé sí ṣé kò ti fúnra mo ní fúnra kíni fúnra gbàjẹ́ ní ìyá rẹ̀ ó lóun ò sọ bẹ́ẹ̀ ó ní àmọ́ ẹjọ́ mọ́mì ti pọ̀ jù bí abẹ́tọ́ tí ojú òun káàkiri ọmọ àwọn ṣe báyìí fáwọn ọdún ní kí náà ṣe fún ẹ lágbàjá ṣé tí kò bá dá fún yàn báyìí ó ti lẹ́yìn tó ń ṣèyàn nìyẹn wo tọ́kọ́ mọ́mì wo mi tẹ̀fẹ́ sọ̀rọ̀ wà tó ń bá tọ́ǹbà sí mi ló bá sùn ọ̀rọ̀ yìí wúwo sí mi láyà a máa lọ church ní ọjọ́ Tuesday a máa lọ ní ọ̀sán ìsìnṣẹ́gun a máa lọ Bible study ìmọ̀ kínní a máa lọ àwọn youth náà ló máa wà ń bẹ a máa ṣe Bible study mi ò lọ báwo ni fẹ́ lọ pàṣẹ Sunday tó tẹ̀lé ọjọ́ church torí òtẹ̀lẹ̀ pọ̀ lọ church night vigil tó ṣe night vigil èmi ò lọ ọkọ mi lọ pàṣẹ Sunday tó tẹ̀lé ọkọ mi jẹ́ ká máa lọ church òkè nìkan mi òkè kọ́ jẹ́ kí n park àwọn kọ́tà máa park tábà sóúnjẹ a máa bá wọn ìbò tí wọn sínú abọ́ tá a máa ń gbé fún wọn mo dé páàkì bẹ́ẹ̀ náà mo gbé síbẹ̀ bẹ́ẹ̀ gbogbo oúnjẹ mọ́mì mo ní mo ti gbé àlọ́ mọ́tò mo wọnú mọ́tò mo wájú mọ́tò ọmọ mi jókòó àlọ́ síbẹ̀ àti ṣan nígbà tí mo dé church mi lọ àjọ máa ń lọ ṣòro ni kódà ìgbà míì ká máa lọ jọba ọmọ sí ọ̀dọ̀ mọ́mì ẹ̀ àbí ìgbà míì a máa kọ́ àwọn ọmọ lọ ìgbà míì àbúrò tó máa bá mi sùn tàwọn ọmọ so eléyìí tó èmi ò lọ night vigil mo ní mi ò lọ kó má wọrí lórí mo ní mi ò lọ ó di Sunday mo lọ Sunday yẹn mo ṣàrí pé ibi tó kọ mi jókòó sí ọmọ mi ilé ọkọ ló wà o àmọ́ ọkọ ẹ̀ máa ń nà ọkọ ẹ̀ máa ṣe bí ọmọ ta ó wá fọkọ mi ní handkerchief kan bó ṣe fún ó ṣàfilè lọ́wọ́ white bí tuntun bẹ́ẹ̀ ìrìn bẹ́ẹ̀ handkerchief ó fi lè lọ́wọ́ bẹ́ẹ̀ tọkọ máa fẹ́ ra bí handkerchief bẹ́ẹ̀ yẹn èmi náà máa mú fún ni màá mú fún so ó ṣàfilè lọ́wọ́ pàtó fi lè lọ́wọ́ máwọn àti parí service gbàtà parí service ni ọmọ mi wá bá dáàdì lágbèjá mo fẹ́ rí nǹkan tẹ́ bá ti ṣe tán o èmi àti ọkọ mi jọ dúró báyìí mo fẹ́ rí tẹ́ bá ti ṣe tán o bá dẹ̀ kí wọn kú sí inú àwọn náà bá dẹ̀ kí mi àwọn ọmọ yìí mi ti rí wọn abájọ ṣeré ìbájúrò bá bèrè ọkọ mi pé ó ní òde bí léèrè ṣé ìbàdàn tí wàá bèrè wàá jẹ́ bí léèrè náà ìbàdàkẹ́ youth leader ẹ má bínú bá tó ṣeré bẹ́ẹ̀ tó bá lọ nígbà tó kọ mi lọ ó tó dé kò dé má ní ìjọ tó lọ àwọn lágbẹ́já kọ àti bàbá lágbẹ́já wọn náà wà lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ ìgbà tí màá débẹ̀ gẹ́ẹ̀ ìjókòó sórí ìkíní fẹ́ǹsì kékeré tó wà ń bẹ̀ ọkọ mi dúró báyìí ni so wọn wá jọ ń sọ̀rọ̀ mo ní ìrọ̀wọ̀ lẹ́sọ́ látàtàrọ̀ ibi sí ń pa àwọn ọmọ náà ẹ̀yà máa gbé wa lọlé ló bá ní ẹ máa lọlé náà ẹ̀dẹ́ ìgbọ́kadà ní kí ẹ̀yà sọ pé àìmá sọ bẹ́ẹ̀ àdé máa sọ yòókù tó bá ti wá sí night vigil ṣé ìmọ̀ night vigil Friday olóhùn bọ̀ a máa sọ yòókù mo ní ẹ má da àwọn olóhùn jàre ṣé amẹ́ríkà yà mí mọ́ mọ́tò wa bá a sọ bẹ́ẹ̀ fún mi àti ṣeun bàbá lọlé ìgbà tàdélé àdàmúdánù oúnjẹ tẹ́tẹ̀lẹ́ téèyàn bàbá àkọ́ mi sọ̀rọ̀ tàbá ti débẹ̀ a máa sọ pé orí ìfẹ́ tó ní lágbẹ́jà wá sọ kó ẹ̀kẹ́ ní wàá tọrọ owó lọ́wọ́ ẹ̀ ó máa sọ fún mi pé ẹgbẹ́jọ wà tọrọ owó lọ́wọ́ mi ṣé bóbìnrin máa lọ bóbìnrin ni wọ́n tó pòun ní wàá bá so ti yé yín mo rí kọ́kọ́ mi ò sọ̀rọ̀ ń pa ẹ̀ bá ní àbálágbẹ́já ọ̀rọ̀ owó ló wá sírí òsì tí ìyàlágbẹ́já ń bá ẹ̀ sọ débi pé wá fi lo bí 1 hour 2 hours níbẹ̀ ó nígbà tó wá síbẹ̀ ló bá ti bí léèrè pé kí ló ń bá mi sọ màá ní mo ti gbọ́ ó di night vigil kejì mi ò tún lọ chọ́ọ̀chì ìlọ night vigil ó yà mo tó dóta àwọn ọmọ mi nílé àwọn lọ night vigil tí wọn kò tẹ́kẹ̀ àwọn ọmọ nílé nígbà tó ń lọ gbà tó wọ́n tó di àárọ̀ ọjọ́ kejì bó ṣe lọ èmi mọ̀kọ́ ti kó aṣọ tó máa wọ̀ dání kọ́ lọ kọ́ délé mi pé ó di àárọ̀ ọjọ́ kejì ilẹ̀ ti mọ́ dáadáa ọkọ mi bá pè wọ́n Abálágbèjà wá lé ni onírànà òun ti bá tó máa wọ̀ lọ síbi iṣẹ́ lọ́wọ́ ó ní mo ti máa sọ tó máa wọ̀ lọ síbi iṣẹ́ lọ́wọ́ ní ẹ ti máa tó máa wọ̀ lọ síbi iṣẹ́ lọ́wọ́ bíi ti báwo ṣé church ni máa ń gbà lọ bí iṣẹ́ tẹ̀lé ni ìdí ò lè bẹ̀rẹ̀ kẹ́ máa ṣe báyìí mo ṣe gbéra ni bá lọ́dọ̀ mọ́ mi àbí ìyàkọ̀ wọ́n ṣàfẹ́mi ní ṣùlọ́kà ni ó yẹ kó lẹ́ni tí màá sọ̀rọ̀ fún bá lọ bá ìyàkọ̀ mi bá kí wọn báyìí ló ṣẹlẹ̀ mọ́ mi pé ọkọ mi nísìnyí ó ti change wà torí pé wọ́n ti ṣe báyìí fún wa ní church mọ́ mi ni mi ò sọ fún yín
church yẹn ni wọ́n ti tú yín ká.